Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist. Ó yà wá lẹ́nu nǹkan tá a gbọ́ ò lórí ọ̀rọ̀ tí a sọ fún yín lánàá. Ibi tí mo sọ gist mi dé, ibẹ̀ náà ni màá ti bẹ̀rẹ̀. Ẹ kú ọjọ́ Saturday èní, ọjọ́ ayọ̀ ló máa jẹ́. Today is June 14. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí, mo kí yín ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Bí a ṣe gbọ́, ṣẹ mọ̀ pé ibi tá a sọ dé òní pé àṣírí tú lórí bàbá tí ọrùn ẹ̀ wú, èyí tó jẹ́ pé ó gba ilẹ̀ ní ọwọ́ ìkan nínú àwọn àǹtí wa tí wọ́n ló gbéwèé ilẹ̀ padà lọ sí inú ààfin tó tú àṣírí bí wọ́n ṣe wá bribe òun tí wọ́n ní pé kó ń parọ́ lórí àwọn nǹkan tí Queen Naomi tí wọ́n fẹ́ fi ṣe fóònù rẹ̀ jọ àwọn. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ ti Dr. Elizabeth tó jẹ́ pé wọ́n gé aṣọ wọn tí wọ́n mú lọ sí ibi tí kò da tí wọ́n fẹ́ fi ṣe ibi tí àṣírí wọn tú. Wọ́n ní mọ́mì Dr. Elizabeth pariwo ní inú ààfin wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n fi ọmọ àwọn sílẹ̀. Wọ́n ní wọ́n ṣe prayer fún wọn. Queen Naomi àti màmá wa Bishop Funke Adéjùmọ̀, wọ́n ní wọ́n pray fún Dr. Elizabeth. Wọ́n ní ibi tí wọ́n ti rí àwọn aṣọ wọ̀gọ̀, wọ́n ní wọ́n rí padlock, oríṣiríṣi nǹkan ni wọ́n rí níbẹ̀. Wọ́n ní wọ́n ṣe prayer síbẹ̀. Wọ́n ní wọ́n anoint ibẹ̀ kó tó dé pé wọ́n arrest gbogbo àwọn èèyàn burúkú yìí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní Guardian, wọ́n ní òun ló gé aṣọ Dr. Elizabeth pé ó lóun fẹ́ lò fún ìyàwó òun tó fẹ́ ṣe nǹkan ni àwọn fẹ́ ra rú ẹ̀ fún. Gbogbo àṣírí tó tú yìí ó jẹ́ kí bàbá wẹ̀rẹ̀ ńlá kan gbé iṣẹ́ sọ̀dọ̀ wọn jáde wípé kí wọ́n fi búra. Ṣùgbọ́n wọn ò lè búra nítorí wọ́n mọ̀ pé iṣẹ́ burúkú òun ni àwọn ń ṣe. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé Ọlọ́run tú àṣírí àwọn ẹni ibi yìí. Bàbá tó lọ ṣe nǹkan burúkú yìí, wọ́n ní ṣàdédé òun ni bàbá yìí wá bá rẹ̀ ní inú ààfin. Bàbá wẹ̀rẹ̀ ńlá o. Wọ́n ló kàn ṣàdédé débẹ̀ ni. Bó ṣe débẹ̀, a mọ̀. Allegedly bá ṣe gbọ́. Wọ́n ní wọ́n gbé e sí ẹnu ọ̀nà. Bó ṣe gbé ara ẹ̀ dé bẹ̀, ó ya gbogbo wa ìbọn bá ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní bí àwọn security máa ń ṣe rí, wọ́n lọ pe ìyá onífá. Wọ́n ní ìyá onífá ní kan fi sílẹ̀ pé kan ṣàjẹ́ kó dúró síbẹ̀. So, ẹ̀yin èèyàn lé, wọ́n ní wọ́n ń bèèrè lọ́wọ́ ẹ pé báwo ló ṣe dé bẹ̀. Wọ́n lóun gan ò mọ bó ń ṣe dé bẹ̀. Wọ́n lóun gan ò mọ bó ń ṣe dé bẹ̀. Ibi tí ẹ ti mọ̀ nìyẹn pé agbára ẹlòmíì, ibi títí ẹlòmíì, ibi tẹ́lòmíì ti bẹ̀rẹ̀, ibẹ̀ ni ti ẹlòmíì parí sí. Wọ́n ní ìgbà tó yá tójú ẹ̀ là, wọ́n ní bó ṣe pé àwọn ọlọ́pàá ní ẹ̀ tán hand over ẹ̀ lé ọlọ́pàá lọ́wọ́. Ẹ̀yin èèyàn lé nítorí kíni? Kí ni à ń wá kiri nínú ayé náà? Kí là ń wá kiri nínú ayé tó jẹ́ pé nǹkan tí ẹlòmíì mọ̀ nìkan máa gbé pa ọmọ lọ́mọ? Wọn ò ní rò lọ́jọ́ kan wípé ọjọ́ kan lògùn àwọn máa bàjẹ́. Ọjọ́ kan ni àṣírí àwọn máa tú. Gbogbo eré tẹ̀ ń sá kiri látijọ́ yìí, ẹ̀ ń lọ bí ẹ̀ ń lọ tọ̀hún. Gbogbo ẹ̀ kí ni padà bọ̀? Asán náà ni gbogbo ẹ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe kiri tẹ̀ ń sáré kiri pé Naomi òun ní wọnú palace o. Pé Naomi kò máa dín ìfẹ́ tí kábíyèsí ní sí Queen Naomi kò máa dín kù. Ìfẹ́ wọn máa tún grow sí máa ní. Ìfẹ́ tí ò ṣe é pa. Ìfẹ́ tí ò lè dínkù. Ìfẹ́ tó jẹ́ pé Ọlọ́run ló fi àwọn méjèèjì fúnra wọn. Ẹ sáré, 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 sáré. Eré tẹ sá, ó sú yín. Mi ò rí irú nǹkan báyìí rí láyé mi.
ẹni ẹlẹ́ni tó fẹ́ ọkọ ẹ̀, tó jẹ́ pé ńgbà tó fẹ́ ọkọ ẹ̀, ẹ mọ̀, ẹ wá ní rárá kò ní padà wọ inú ààfin. Bí a ṣe gbọ́ nìyẹn o, ẹ̀yin ará ilé. Wọ́n ní bàbá wa àti Dr. Elizabeth jẹun lọ́wọ́. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé Dr. Elizabeth ń sunkún pé àwọn fẹ́ kúrò nínú palace, àwọn fẹ́ lọ sí Scotland. Gbogbo wa yìí náà là ń bẹ̀bẹ̀ pé kó má lọ o, torí àwọn nìkan ni kábíyèsí fojú jọ nínú ààfin yẹn. Wọ́n ní wọ́n set royal dining table, wọ́n ń jẹun lọ́wọ́. Wọ́n ní bí kan nínú àwọn àǹtí wa ṣe dé nìyẹn pẹ̀lú omijé lójú. Ṣé ẹ mọ̀ pé bàbá wa dẹ̀ abandon oúnjẹ tó ń jẹ, wọ́n dẹ̀ walk away. Wọ́n abandon oúnjẹ yẹn, wọ́n dẹ̀ walk away nítorí pé wọ́n fẹ́ rí àǹtí wa yìí. Ẹ bá lé ọlá jẹ́, ìjà tí ẹ lè jàre lè ń jà. Ẹ ń jà, ẹ dẹ̀ ń jẹ̀bi. Wọ́n ní bàbá wa abandon oúnjẹ yẹn ni. Wọ́n láwọn ò fẹ́ rí àǹtí wa yìí pé kó máa lọ. Èmi ò mọ why tẹ́lòmíì ń tirẹ̀ tó ń tirẹ̀ mọ́ ọkùnrin lọ́rùn. Ìwọ náà mọ̀ pé ibi tó wà yẹn wọn ò fẹ́ rí ẹ ń bẹ̀. Wọn ò fẹ́ rí ẹ rárá. Ó ní kí kábíyèsí má abandon, kí kábíyèsí dáríjì òun. Òun mọ̀ pé òun ti ṣẹ̀. Òun mọ̀ pé òun ti ṣe nǹkan tí ò yẹ kó ń ṣe. Kí kábíyèsí dáríjì òun. Lẹ́yìn ìgbà tí ẹ bá ṣe nǹkan burúkú tán, ẹ máa bẹ̀bẹ̀. Ṣé ẹ rè pé omi ló ń ràn nínú vein bàbá wa ni? Ẹ jẹ́ ní. Gbogbo nǹkan tí ẹ ti ṣe sí kábíyèsí, tó bá jẹ́ pé kábíyèsí ṣe burú ni, tó bá jẹ́ pé ẹni tó burú ni kábíyèsí, ó yẹ kán tí ẹ ti divorce gbogbo yín pátápátá. Nítorí ìwà yín ò dá. Nítorí ó jẹ́ bàbá dáadáa ni wọ́n. Gbogbo yín ẹ wá ń ṣe nǹkan tó wù yín nínú ààfin. Bẹ́ẹ̀ náà la gbọ́ pé kan nínú wọn náà, ó tún lọ gbé ọmọ wá. Ó lóun fẹ́ ṣe surrogate mom. Wọ́n ti believe pé táwọn bá ti gbọ́ ọmọ ọkùnrin wá, kábíyèsí máa kó gbogbo property wọn lé àwọn lọ́wọ́. Kábíyèsí gbogbo nǹkan tán ní Tádéníkáwò náà ń forúkọ ẹ̀ sí. Torí wọ́n ti mọ̀ pé táwọn ò bá ṣe bẹ́ẹ̀, nǹkan tó máa ṣẹlẹ̀ nínú ààfin yẹn kò ní dà. Bàbá wa tó ń gbọ́n dáadáa, ọlọ́gbọ́n ni wọ́n. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan tó easy o. Tá bá rọra ń sọ àlẹ́jì fún yín, nǹkan tó easy kọ́ nílé olórogún. Kì í ṣe nǹkan tó easy. Nǹkan tí Queen Naomi tó ń fi ojú wí nínú ààfin yẹn kò ṣeé sọ síta. Spiritual battle ni o. It's not a physical battle. Spiritual battle ni. Wọ́n ló ń sọ gbogbo ẹ̀. Wọ́n ní bàbá wa walk away ni. Wọ́n ló ń sunkún. Wọ́n ní bàbá wa walk away. Ṣé ẹ rí kò sí ibi tí ò bá ti sífẹ̀ẹ́? Bí èèyàn ṣògùn bó fọ́ọ̀sì tó bá yá, ibì kan náà ló máa já sí. Ṣé téèyàn bá sọ abẹ̀bẹ̀ sókè, ṣé kò ní wálẹ̀ ni? Òun force love. Òun ṣògùn láti buy love. Òun bribe àwọn olóyè, àwọn elder láti máa ṣe nǹkan tí ò yẹ kó ṣe nínú ààfin. Gbogbo àṣírí wá tú sí ọwọ́ bàbá wẹrẹ ńlá. Ẹ wá ní kó forgive. Irú forgiveness wo nìyẹn? Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn o. A ní ká fún yín ní update ni o. Wọ́n ní bàbá wo ò jẹ oúnjẹ yẹn, wọ́n náà walk away ni. Ẹ wò ó, ṣé rí ilé ayé yìí, èèyàn gbọ́dọ̀ fi ayé ẹ̀ fún Ọlọ́run. Ayé tí ò bá sí Ọlọ́run kòròfo ni. Ẹ̀yin tí ẹ bá ń gbọ́ mi nílé, Ọlọ́run nìkan ni ọba téèyàn lè fẹ̀yìntì o. Kò sí èèyàn kankan níbí kankan tó lè gbàyàn bí ò ṣe Ọlọ́run ọba. Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ká dẹ̀ máa gbàdúrà. Àdúrà ló di Queen Naomi àti bàbá wẹrẹ ńlá mú. Àdúrà tó ń gbà, òun ló ṣẹ́gun fún wọn. Ọlọ́run Elédùmarè kò ní fi wọ́n sílẹ̀. Gbogbo nǹkan tó bá kù pátápátá báyìí, gbogbo ẹ̀ ló máa yanjú. Ọlọ́run á bá mi dúró ti Dr. Elizabeth náà. Wọ́n á finú ṣoyún, wọ́n á fẹ̀yìn gbọ́mọ pọ̀n nínú ààfin yẹn ní agbára Ọlọ́run. Gbogbo ẹni tó bá ní kí Queen Naomi má padà wá sínú ààfin yẹn, ó lá ní rí mọ́ ní àṣẹ Elédùmarè. Bàbá wa, mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ ní sí Queen Naomi. Ìfẹ́ náà ò ní bàjẹ́, kò ní tì.
ní àṣẹ Ọlọ́run ọba. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni mo kí yín. Ẹ kú ọdún, ẹ kú ìyèdùn, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Mo ṣe máa ń sọ fún yín, allegedly ni gbogbo àwọn nǹkan tá a wá torchlight sí. Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ o. Gbogbo ẹ̀yin o subscribers mo dúpẹ́. Ẹ kú ọjọ́ èní, ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín. Thank you so much. Ẹ má gbàgbé prize giveaway wa. Ó ń bọ̀ ní July 15. Ara àwọn èèyàn tó darapọ̀ mọ́ wa. Èèyàn 40 la máa mú ní agbára Ọlọ́run. Tí ẹ bá tí ì darapọ̀ mọ́ channel yẹn, subscribe. Bẹ́ẹ̀ ṣe lè win prize giveaway. Ẹ máa comment, ẹ máa share, ẹ máa like gbogbo àwọn gist wa. Ibẹ̀ láti máa mú àwọn èèyàn tá a máa mú. Ẹ̀yin èèyàn lé, orúkọ mi ò yípadà. Máṣọ́lá ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín a máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé ẹ fún fídíò yìí ní thumbs up. Ó ṣe pàtàkì. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.